Káàárọ̀ o gbogbo mùtúmùwà, a kú ọdún yìí, a kú ìpalẹ̀mọ́ ìrékọjá sọ́dún tuntun ọdún 2020 àti ogún ọdún ó lé kan ká fara re ṣọdún. Ó dáa náà. Ẹ̀fọ̀n baba lábúlé abẹnumọ̀ kí mọ̀ sọ̀rọ̀ sókè fẹ̀hónú hàn, apá tó ń dunni òye ó máa gbábẹ́ aṣọ alábọ̀nbọ̀n aṣọ tirẹ̀ ló ní yùmùyùmù. Wọ́n ṣe bí orin ló ń kọ, iṣu àtẹnumọ́rọ̀ kan èyí jóná, ọ̀kẹ́rẹ́ aṣẹnu jẹ́jẹ́ mutí, àsìkò ní tirẹ̀ aṣẹnu múyẹ́bu níjẹ tún fẹ́ yìí sí. Afẹ̀kọ́sábẹ́ òòrù jẹ́ ohun àgbáfẹ́ ń jẹ̀kọ́ abẹ́ ìwé ló wà. Kòkòrò tí ń jẹ̀fọ́ rèé ṣe bára ẹ̀fọ́ ní ń gbé, bíṣu ẹni bá wá ta tó jiná á dọwọ́ bò ó jẹ, ẹnìkan kì í jà wá dé. Bẹ́ẹ̀ sì ré ara kan lẹ́ẹ̀rùn, oṣó màá ló òní ni màá gbowó mi ló mú kí ẹni ajẹlówó fojú onígbèsè léde lójú gbangba táyé kó lè fìtìjú sanwó jẹni. Ojú òtì mi ojú tọ̀rẹ́ mi, ká sọ̀rọ̀ ká ṣe bẹ́ẹ̀ ni ìyàdéhùn ọmọlúàbí. Má dínà ọ̀la mọ́ra rẹ̀. Ká ṣọdún ayọ̀, gbogbo ẹni jẹni lówó k'Olúwa kó bù sí fún yín kẹ́ lè san gbèsè yín, kẹ́ má gbé gbèsè wọ ọdún tuntun. Ara ò ní ni wá o, àní dínà ire mọ́ra wa. Ẹ ṣé púpọ̀, ká tún pàdé láàárọ̀ ọ̀la. Ó dàbọ̀, ẹ gbé ìgbé àlàáfíà.